kó gbàdúrà fún wa o májẹ̀mú kó súre fún wa àánú kó wá ayé wa rí lẹ́ni 2025 kẹ́rù ẹ̀ sọ́kọ̀ lórúkọ Jésù a ò tún rógun mọ́ mo wí lórúkọ ẹni tó dá ayé àti ọ̀run mo lá ò tún rógun mọ́ májẹ̀mú tí ò jẹ́ kó orí owó wa rí lọ́dún yìí lórúkọ Jésù májẹ̀mú yẹ kó dohun ìgbàgbé ògo ní fọ́lùkọ Ọlọ́run Jésù alágbàáyé. ẹ bá wa ṣàpèjúwe ara yín rápẹ́. orúkọ mi náà ni Princess Prophetess Adéjọkẹ́ Adébóyè tí gbogbo èèyàn mọ̀ sí ológun ara. ìyá wa Wolii ológun ara gẹ́gẹ́ bí àwọn èèyàn ti mọ̀ yín sí ìyá Wolii tó ní ìpè tó sì ń fi pé wọn tó àwọn òde sílẹ̀ ọdún parí lẹ́nìí a tún fẹ́ lọ wọ ọdún 2026 kí gan lẹ ní fún àwọn èèyàn tí wọ́n wò yín nínú ọdún 2026 bóyá àdúrà ni bóyá ètò kan ní kọ́ lọ ṣe ni àbí kọ́ kàn sí yín fún kankan ni. nǹkan tí mo ní fún àwọn èèyàn pọ̀ irú àṣálẹ̀ ń sìn a fẹ́ ṣiṣẹ́ wòlíì fún àwọn èèyàn kódà ó ti wà ńlẹ̀. iṣẹ́ wòlíì lọ́nà wo. ọṣẹ tá a máa lò tá a máa fi wẹ̀ wọnú ọdún tuntun ẹ understand salt tá a fẹ́ tà tá a fẹ́ fi wẹ̀ ìyẹn máa jẹ́ ìwẹ̀ wọnú ọdún tuntun déédéé aago 12 tá a bá ti kápí nìyẹn báyìí la fẹ́ lò lórúkọ Jésù àdúrà wa yóò gbà nǹkan tí mo ní fáwọn èèyàn lọ́dún táwa yìí ni pé káwọn èèyàn wá Ọlọ́run dáadáa o tó bá wá Ọlọ́run áńgẹ́lì yẹn sọ fún mi pé àánú lòun fẹ́ fi bá wa rìnrìn àjò ní ọdún 2026 ìyẹn tó bá súnmọ́ Ọlọ́run ṣe mọ̀ pé Ọlọ́run kan ló ní súnmọ́ Ọlọ́run o ọ̀rẹ́ kó lè súnmọ́ ọ ó fẹ́ràn rẹ o ẹ̀ṣẹ̀ ló mú yapa wá dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ̀ pó ti fẹ́ ọ bọ́lọ́run làjà kó lè rojú rere rẹ ẹnìkan dẹ̀ ń wò mí ó fẹ́ rìnrìn àjò ṣùgbọ́n bó ṣe ń dé airport yẹn náà ń dá padà bẹ́ẹ̀ ni ẹnìkan máa wo fídíò yìí tí mò ń ṣe yìí ẹ wo ẹni yẹn dé airport ẹ̀ẹ̀kẹta kan máa dá padà rẹ o ṣùgbọ́n tẹ́ni yẹn bá gbàgbọ́ nínú ìpè mi oṣù kẹrin ò ní pé kán tó fún níwèé yẹn ṣá bọ́ bá gbára ṣe ń sọ fún mi nìyẹn oṣù kẹrin ò ní pé kán tó fún níwèé yẹn ó ti rí ìjákulẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ áńgẹ́lì yẹn wí pé tó bá gbà mí gbọ́ tó gba iṣẹ́ ìránṣẹ́ mi gbọ́ oṣù kẹrin ò ní dídajì tán fi máa fún níwèé yẹn gbogbo ọ̀run ṣe ń sọ fún mi nìyẹn ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ká dẹ̀ gbàdúrà àánú lọ́lọ́run fẹ́ bá wà rìnrìn àjò ọdún táwọn olóòkan yìí àánú ni o áńgẹ́lì àánú ló sọ̀kalẹ̀ orúkọ Jésù àwọn onírì ìbínú Ọlọ́run káwọn èèyàn dẹ̀ kíyèsára pàápàá àwọn ọ̀dọ́ wa nǹkan tó ń kojú bọ̀ yẹn kí wọ́n sún sẹ́yìn bẹ́ẹ̀ torí pé ikú ọ̀dọ́ máa pọ̀ o nínú ọdún tó ń bọ̀ 2026 yẹn ikú ọ̀dọ́ máa pọ̀ o ìran tí mo rí láti on the 1 di àná tá a bẹ̀rẹ̀ sọjí ìran yẹn ní agbára mò ń sọ fáwọn ọmọ ìjọ mi pé kí wọ́n kíyèsára kí wọ́n má fi ọwọ́ wọn fa nǹkan tí ọwọ́ wọn ò tó kí wọ́n dúró de àsìkò Ọlọ́run Ọlọ́run ò ní kéèyàn má lọ ṣe àánú Ọlọ́run ò ní kéèyàn má lò róró àánú ṣùgbọ́n kí wọ́n ní wọ́n fẹ́ ṣe kinní kan fún yín ó ní ẹ̀mí nínú ẹ jẹ́ àkíyèsí o nǹkan tí Sátánì bá fún yàn ó máa béèrè lọ́wọ́ èèyàn o lórúkọ Jésù àdúrà èmi àti yín ó gbà. ìyá wa ẹni pé ká súnmọ́ Ọlọ́run káwọn èèyàn súnmọ́ Ọlọ́run ọ̀nà owó gan la lè gbà súnmọ́ Ọlọ́run. ẹ ṣe lórúkọ Jésù ló dára fún wa ọ̀nà tá a lè gbà súnmọ́ Ọlọ́run ni pé níwọ̀n bí agbára bá ṣe ká ẹlòmíì ò ní agbára àwẹ̀ ṣe understand ẹlòmíì ò bọ́ ṣe ń gbàwẹ̀ tó bá pé o jí láàárọ̀ ni márùn tèèyàn níbi kúnlẹ̀ kó gbàdúrà Ọlọ́run kan báyìí ni mo fẹ́ Ọlọ́run máa ṣe fún ẹ tó bá ní agbára àti sọ pé mo fẹ́ lọ ṣe ọṣẹ àánú ọṣẹ ẹgbá ọṣẹ ojú rere kí n ráàánú gbà kọ́nà mi ó là Ọlọ́run ò kọ̀ yẹn ṣùgbọ́n téèyàn bá dákẹ́ tara ẹ̀ bá dákẹ́ o ẹni tó ń wá àánú tó jókòó sínú ilé ṣé nílé làánú sì máa bá àánú ò lè wá báyàn nú ilé náà òun wá àánú àbí káyìí ní ìsìnká pẹ́ni tó ń wáṣẹ́ ó jókòó sínú ilé ṣọ́ọ̀bù àfiṣẹ́ lọ nú ilé ni ó máa jáde síta máa rìn lọ́rìn bọ̀ náà máa ní tó bá dé bí harry signboard ń bí àbí tó bá dé bí harry signboard ẹ̀jọ̀ mò ń wáṣẹ́ o láti bẹ̀ lọ ó máa rẹ́ni tó máa ṣàánú èpè ọmọkùnrin dẹ̀ da ọmọbìnrin dẹ̀ da ó dà mo fẹ́ fún ẹ níṣẹ́ ṣùgbọ́n lójú kan náà yẹn kò lè ríṣẹ́ ṣe o orúkọ Jésù àdúrà wa yóò gbà. ìyá wa àdúrà ètò àti sàárà ẹ bá wọn mẹ́nubà díẹ̀ nípa rẹ̀ tá lórúkọ Jésù yóò dára fún mi ètò máa dáa sàárà máa dáa sàárà yẹn ni àwa ń pè ní ìpèsè ní ìlànà kérúbù bẹ́ẹ̀ ni ìpèsè làwa ń pè sàárà pé oríṣiríṣi ẹ jẹ́ kí n yànnà náà fún wa sàárà pé oríṣi mẹ́ta sàárà kan lélẹ́yìn wọ́n lè ní kẹ́ tulẹ̀ lójú sàárà nìyẹn ìpèsè kan ni tó bá ní kẹ́ tulẹ̀ lójú ọkà bàbà ìgbáko àwòkòdò àwọn nǹkan tẹnu ń jẹ pátápátá ẹ ṣàdúrà sí wọn á fún yín sáàmù tẹ máa kà sí ẹ foyín sí ẹ foríṣiríṣi sí wọn ó yẹ lọ fún ẹ ti tulẹ̀ lójú nìyẹn ìpele kan nìyẹn ìpele kejì tó bá ní ẹ kó àwọn ènìyàn lẹ́nu jọ sàárà ní o ìpèsè ní o
ṣé ń gbọ́dọ̀ mi sà orúkọ Jésù yóò dára fún wa ìkànnì yẹn ẹ ti káwọn ènìyàn lẹ́gbàá ẹ ṣe pèsè ẹ káwọn èèyàn lẹ́nu jọ sàrà lẹ ṣiṣẹ́ mọ̀ pé onírú àwa tàlẹ̀dọ̀ àwọn tẹ́yẹ̀ mọ̀ ló máa jó oúnjẹ yẹn ìkànnì yẹn tó bá ní kẹ́ ẹ ṣe ìpèsè kẹ́ ẹ ṣe sàrà wọ́n lè ní kẹ́ ẹ dín àkàrà ṣe understand wọ́n lè ní kẹ́ ẹ dín àkàrà káwọn èèyàn bá yín jẹ kẹ́ ẹ lọ gbé fáwọn oníbàárà kan bá yín jẹ ìlànà mẹ́ta ọ̀nà mẹ́ta tí ìpèsè àbí sàrà pín sí nìyẹn orúkọ Jésù dára fún wa. ìyá wa ìbò 2027 ǹjẹ́ ó ní ohun tó ló wá fi hàn yín nípa ìbò tó ń bọ̀ lọ́nà. kábíyèsí Ọlọ́run mo rí ìran sí ara mi ò ṣeé sọ fún ẹnìkan mo rí ìran sí ara mi ò èdìdì o mo rí ìran ńlá lórí ìbò yẹn yẹsà mo rí pé ìtàjẹ̀sílẹ̀ máa pọ̀ lórí ìbò yìí o kí ló dé máa mú ìtàjẹ̀sílẹ̀ wá èrú ló máa mú ìtàjẹ̀sílẹ̀ wá o ṣé mọ̀ pé ẹni tó máa wọlé wọ́n ti mọ èèyàn tó máa wọlé ṣùgbọ́n wọ́n máa fi àrékérekè fẹ́ da ìbò yẹn nù ẹni tó dẹ̀ fẹ́ wọlé ò ní fẹ́ gbà nǹkan tó máa mú ìtàjẹ̀sílẹ̀ wá nìyẹn a ní láti gbàdúrà dáadáa bẹ́ẹ̀ ni lórí ìbò yẹn ó máa milẹ̀ gan ó dẹ̀ máa ní agbára kọ́lọ́run kó wa yọ àtàwọn àṣẹbí wa kó sàmìlẹ̀ sí wa lára because ìtàjẹ̀sílẹ̀ máa pọ̀. ìyá wa táwa ní ká wo ìbò ọ̀hún ṣé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ló máa tún wọlé ni àbẹ́lómi ló ń bọ̀ ni. ẹ ṣé o bọ́lọ́run bá tiẹ̀ sọ fún mi pé ní báyìí ló máa wọlé èmi ò ní sọ yẹn sórí afẹ́fẹ́ ṣe mọ̀ pé bóníkálùkù ṣe gbaṣẹ́ ìránṣẹ́ ti tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ẹ̀mí ṣe ń darí oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọmọ ọ̀dọ́ náà dẹ̀ fọgbọ́n ṣe èmi ò mẹ́ni tó fẹ́ wọlé ṣùgbọ́n Ọlọ́run ti mẹ́ni tó fẹ́ wọlé àwọn áńgẹ́lì ti mọ èèyàn tó fẹ́ wọlé ṣùgbọ́n ìbò yẹn o èrú náà máa fi ṣe. ìyá wa àwọn aráàlú tẹ wá ní pé kẹbà fẹ̀mí darí fún àwọn kẹbà fẹ̀mí darí pé orílẹ̀-èdè yìí ṣé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣé wọ́n lè túnṣe lóòótọ́ torí àwọn wòlíì kan náà ní pé Ọlọ́run fẹ́ lò wọ́n fún orílẹ̀-èdè ṣùgbọ́n àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà ń dàrú. bàbá kò séèyàn tó lè tún orílẹ̀-èdè ṣe Ọlọ́run tìkára rẹ̀ tó dá ayé àti ọ̀run ló lè ṣe tó lè dá tó bá sọ fún wa pé nìkan ló fẹ́ ṣe é tẹ́niyẹn náà bá débẹ̀ ó máa roko sọ́dọ̀ ara ẹ̀ tó bá léèyàn kan ló fẹ́ ṣe é òun náà máa lérí pé òun á ṣe é tó bá débẹ̀ ọ̀dọ̀ ìdílé ẹ̀ ló máa roko sí àfi kí Ọlọ́run tìkára rẹ̀ kó sọ̀kalẹ̀ kó bójú wáyé. ìyá wa ọdún tí ta fẹ́ mú yìí ẹ ti sọ lára àwọn fọ́nrán yín kan ẹni pé ọdún yẹn máa sàn wá sówó máa sàn wá sọ́mọ àmọ́ kò sí bó ṣe tún fẹ́ jẹ́ náà àwọn èèyàn tún máa ní pé wàá tún jára mọ́ ọ̀rọ̀ ara rẹ náà ni wàá kọ́dún ara rẹ tá a bá fẹ́ kàn sí yín tó fẹ́ kàn sí yín àwọn kan ogun ọ̀nà lè ṣe lọ́dọ̀ yẹn tẹ́ ó lè jẹ́ gbìyànjú láti jẹ́ kọ́dún náà kó jẹ́ ọdún olóyin fún gbogbo àpapọ̀. iṣẹ́ àánú wà dáadáa tó sì dájú. Ọlọ́run dájú jùlọ ṣùgbọ́n àwọn tó ti mọ̀ mí tẹ́lẹ̀ wọ́n sì mọ̀ pé mi ò kì í ṣèrà tí ò lọ́mọ nú wọ́n dẹ̀ ti mọ̀ pé bọ́lọ́run ṣe ń jí Ọlọ́run tí bá fọwọ́ mi gbé ọṣẹ fún yín pé báyìí ló ṣe máa rí bẹ́ẹ̀ ló ṣe máa rí iṣẹ́ àánú wà ẹni tó ń wá ìwé ìgbélùú látọdún gbọ̀ngàn èmi ò nílò nǹkan dúdú fún wọn orúkọ Ọlọ́run lèmi máa pè mi ò ní gbọ́ṣẹ dúdú fún wọn ọṣẹ funfun ni máa pè orúkọ Ọlọ́run ni máa pè sí gbogbo nǹkan bá béèrè bẹ́ẹ̀ ló ṣe máa rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan tí ọ̀rọ̀ èèyàn bá gbà lèmi máa ń fún ẹ understand tí ọ̀rọ̀ èèyàn bá gba kéèyàn borí mi ní lọ ṣe pèsè oṣòwò náà ni o ẹ gbọ́ mi sà tí ọ̀rọ̀ ẹ bá gba pé kó lọ sí ìdílé wọn àgbàlagbà tó ń yọ lẹ́nu nílé wọn kó lọ ta lọ́rẹ ẹ̀mí ọ̀run á sọ fún mi pé lọ sílé yín àgbàlagbà tó wà nílé yín yẹn ló ń yọ lẹ́nu lọ ta lọ́rẹ ọ̀rọ̀ ẹ lè má jù bẹ́ẹ̀ lọ o ẹni tí ọ̀rọ̀ ẹ bá gba omi èmi ò ní gbèrò fún o so ẹ̀mí lèmi fi ń ṣiṣẹ́ tèmi. lélẹ̀ tó túmọ̀ sí kẹ́ máa kọ́ wò kan tó rẹ̀ gbà náà. ọ̀rọ̀ ẹni gangan kí ni nǹkan tó ń di lọ́nà tó fi ṣiṣẹ́ nílé wòlíì káàkiri tó fi wá sọ wòlíì dèké o ìpìlẹ̀ ogun ayé yẹn gangan ni mo fẹ́ mọ̀ àti solution. ìyá wa tá a bá fẹ́ kàn sí báwo bí la ṣe lè kàn sí. nọ́mbà mi ni 081 6444 9311 tàbí 081 51 80 7454 WhatsApp nọ́mbà mi ni 081 6444 9311. ẹ ṣé ìyá wa.